Yorùbá Nation Christian Association Yornca. ẹgbẹ́ tó so gbogbo ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọ ilẹ̀ Oòduà àpapọ̀ Yornca ń ké sí gbogbo ọmọ bíbí ilẹ̀ kóòtù òjíire nílé àti lẹ́yìn odi síbi ìpàdé àwẹ̀ àtàdúrà aláàdọ́rùn ọjọ́ 90 days fasting and prayers fún òmìnira ilẹ̀ bàbá wa ọjọ́ ajé ọjọ́ kàndọ́gbọ̀n oṣù kẹrin 25th of April sọjọ́ sátidé ọjọ́ kẹtàlélógún 23rd of July 2022 lágbára àdúrà yóò mọ gbìnàyà àwọn oríkọ̀ ẹgbẹ́ Yornca káàkiri ìpínlẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá ìpínlẹ̀ Èkó Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Èkìtì Oǹdó Kwara Kogi Ẹdó àti ìpínlẹ̀ Delta làwọn ti mọ pàdé láago 9 òwúrọ̀ àtàgò 9 àṣálẹ́ ojoojúmọ́ fún àádọ́rùn ọjọ́ gbáko fáwọn tó wà nílẹ̀ òkèrè tàbí tí ò láǹfààní láti wá wọn yóò mọ darapọ̀ lórí ìkànnì ayélujára Zoom prayer meeting ní gbogbo ọjọ́ Saturday láàrin àkókò yìí kákí bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá olórí Abíọ́lá Onítìrí àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ mú gbàgbé 25th of April to 23rd of July 2022 Pastor E.O. Agboola olùdásílẹ̀ ẹgbẹ́ Yorùbá Nation Christian Association Yornca ló ń kéde o.